mo kí àtúkù dédé àsìkò yìí ọdẹ òdùnbí àsìkò kó lè dáa àgbélérírè ogún àrìnà kórè ọgbọ̀n àtẹ̀mí àtẹ̀yìn láṣẹ lẹ́dùnmọ́ rẹ̀ pẹ̀ kí òun náà ní àkórè 50. ó dá wa tó ń fi léyìí kí n káàbọ̀ sórí akọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn fẹ́lifẹ́li online tv ibi tá ti mọ̀ mọ́ àwọn gbogbo ìròyìn wa fún yín ká fi máa kẹ́kọ̀ọ́ ká tún lè jọmọ́ fi mọ̀ bí tí ayé ń yí lọ. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashar bàbá àtòrí mi lọ́mọ ẹ jẹ́ kọjá lọ sí òdì kejì lọ́hùn náà. ìròyìn fẹ́lifẹ́li tv àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. mo kí ẹ káàbọ̀ padà láti abala kejì lọ́hùn-ún ẹ jẹ́ n bẹ̀rẹ̀ sí ní máwọn ìròyìn ọ̀hún kà báyìí láti ìpínlẹ̀ Ondo níbi tí iléeṣẹ́ ọlọ́pàá tó ti fi kélé òfin gbé bàbá kan o látàrí pé ó gbẹ̀mí lẹ́nu ọmọ rẹ̀ ọmọ ọdún 14 ọmọkùnrin kí ni ìdí tó fi gbẹ̀mí lẹ́nu ọmọ rẹ̀ bí ọ̀rọ̀ ọ̀hún ṣe jẹ́ gan ni pé iléeṣẹ́ ọlọ́pàá wọ́n fi kélé òfin gbé ọmọkùnrin ọ̀hún tó jẹ́ àbánikọ́lé ìyún bíríkìlà ẹ̀lẹ́là Monday wọn porúkọ rẹ̀ o látàrí wípé ó gbẹ̀mí ó na ọmọ rẹ̀ ọkùnrin ọmọ ọdún 14 ó nà pa títí tí ẹ̀mí tó fi bọ́ lẹ́nu rẹ̀. ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ níjọba ní ìlú Àjọwà Àkókó níjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn àríwá Àkókó gan ni o ní ìṣẹ̀lẹ̀ náà tó ti ṣẹlẹ̀ nígbà tí bàbá ẹni ọdún 24 ọ̀hún ti ń sọ̀rọ̀ bàbá òun tó jẹ́ pé ọmọ 7 òun náà ni Ọlọ́run ti yọ̀ǹda fún ọmọ 7 náà lónìí ó ti sọ di mímọ̀ oníṣẹ́ rí ọmọ òun ọkùnrin ọ̀hún ó ní ohun tí máa ń ṣe náà ni pé máa borúkọ ẹbí jẹ́ o ó ní máa dójú tì ń ládùúgbò bí à ń ṣàfọwọ́rá à ń jalè ó ní kẹsì máa wò owó bí tó bá ti jalè òun náà ni wọ́n ti máa gbà mú o tí wọ́n sì wá wálé wọ́n sì máa fi ojú rẹ̀ àti èmi àti ìyá rẹ̀ àtàwọn mọ̀lẹ́bí tó máa fi ojú wa rí rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ ó ní kódà ìtìjú rẹ̀ kò jẹ́ kóun ó fẹ́ lè rìn mọ́ ládùúgbò ó ní èyí gan ẹjọ́ tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ó ní tọ́wọ́ bá sì tẹ̀ báwọn lọ́pọ̀lọpọ̀ gbà fúnra ara òun mú lọ sí iléeṣẹ́ àjọ ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn fúnra ara òun o wípé kan fi sí àhámọ́ kan sì jẹ́ ń yà dáadáa fúngbà díẹ̀ bóyá inú rẹ̀ yóò lè rọ̀ díẹ̀ yóò lè yé mọ wo àwọn ìwà kò tọ́ eléyìí tí mọ̀ ń wù káàkiri o ó ní àmọ́ ṣùgbọ́n ọjọ́ eléyìí tí ìṣẹ̀lẹ̀ wá ṣẹlẹ̀ ó ní fúnra rẹ̀ náà ló mọ̀ dọ́gbọ́n tó sì bọ́ mọ́ àwọn àjọ àmọ̀tẹ́kùn ó bọ́ mọ́ wọn lọ́wọ́ tó sì sáwálé onínúurú ọjọ́ òun gangan ni òun wá ní tó jẹ́ 30 nínú oṣù kejìlá December 30 ni tó jẹ́ ọjọ́ ajé òun náà ni lòun bẹ̀rẹ̀ sí ní lòun jí lóru lòun bẹ̀rẹ̀ sí ní nà ọmọ yìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Tọ́pẹ́ Ẹlẹ́là ó lóun bẹ̀rẹ̀ sí ní nà ó wípé kóun lè kọ́ lẹ́kọ̀ọ́ wípé àìwùwà tí ò dáa àìborúkọ ẹbí jẹ́ oníṣùgbọ́n kàkà kí ó mọ̀ sàn lára ọmọ ọ̀hún onígbà tó ń sì fílẹ̀ tó sì lọ sùn nígbà tí ilẹ̀ mọ́ nídàájí ni òun kẹ́fín pé ọmọ òun ò mọ́ kódà àwọn àbúrò rẹ̀ gangan náà wọ́n mọ̀ tẹ̀ kọ́kọ́ rẹ̀ àtìyàwó òun ó ní wọ́n kẹ́fín pé kò mímọ́ o ó ní kí leléyìí ó ní gbàrà tí ìyàwó àtọmọ rí pé ìṣẹ̀lẹ̀ ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó ní fúnra wọn gbogbo wọn o wọn ti sá filéfìnà fọ̀nà sílẹ̀ gbogbo wọn ti sá lọ òun nìkan ló kù ó ní díẹ̀ ní òtí òun fi gbé òkú ọmọ òun o tó ń sì lọ sin fúnra ara òun sí abẹ́ igi ọ̀gẹ̀dẹ̀ kan eléyìí tí ń bẹ ní lẹ́yìn ìkúlé ibi tí àwọn ń gbé ó ní kó tó di pé ọ̀rọ̀ òun náà ló mọ̀ padà dé etí gbọ́ iléeṣẹ́ ọlọ́pàá kó tó di pé wọ́n á fi kélé òfin gbé òun ó ní díẹ̀ nù tí òun fi kì í ṣe pé òun mọ̀ọ́mọ̀ gbẹ̀mí lẹ́nu ọmọ bíbí inú òun ó ní ṣe ni òun gbìyànjú láti bá wí o láti mọ hùwà kó yé mọ hùwà kò tọ́ ní ṣùgbọ́n ọ̀rọ̀ ló bẹ́yìn yọ o ní ìpínlẹ̀ Ondo nílùú Àjọwà Àkókó ní ìṣẹ̀lẹ̀ náà ó ti ṣẹlẹ̀. nínú àwọn ìròyìn míì tó tún bẹ níwájú mi lásìkò yìí ó ń lọ wá láti ìpínlẹ̀ Ògùn eléyìí mọ̀ tún gbẹnu tán níbi ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ó tẹ èrò kan ò tí ọlọ́kadà gbé ní ọ̀kadà ṣùgbọ́n ńṣe ni ẹni tí ọlọ́kadà gbé ò ló mú abẹfẹ́lẹ́ ìyún bíléèdì ló fi ń ya ọlọ́kadà lẹ́yìn ọrùn débi pé ó gé o tí ọrùn ọ̀hún Ọlọ́run ní òjò gé bọ́lẹ̀ o bí ọ̀run ṣe jẹ́ gan ni pé nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá látẹnu agbẹnusọ wọn nípínlẹ̀ Ògùn Mọ́lá Odùtọ́lá tí wọ́n fojú ọmọkùnrin Ṣẹ̀rífù Oyèníyì tí wọ́n fi hàn dé látàrí wípé ó fi abẹfẹ́lẹ́ ó fi ṣàkọlù sí ọlọ́kadà tó gbé lọ́kadà yún Ahmed Owólabí oníṣẹ́ Ṣẹ̀rífù Oyèníyì ló jẹ́ ọmọ ọdún 27 wọ́n ní agbègbè nígbà tí wọ́n fi ìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ òun náà ni wọ́n ní agbègbè àrépo òun náà ni ọmọkùnrin ọlọ́kadà yìí ìhun ló ti gbé tí ó sì ń gbé lọ wọ́n níbi tí wọ́n gbé ń lọ òun náà ló ti mú abẹ ní Ṣẹ̀rífù
tó ti mú abẹfẹ́lẹ́ tó ti mú jáde tó sì fi ń gé ọlọ́kadà tó fi ń gé lọ́rùn ní ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ ní ọjọ́ sátidé nǹkan bíi ọjọ́ sátidé ọjọ́ 11 nínú oṣù kínní ọdún yìí nǹkan bíi aago 4 ó kọjá ìṣẹ́jú 15 ní agbègbè Orange Estate ní Arepo ní ìpínlẹ̀ Ògùn wọn nígbà tí wọ́n sì fi kélé òfin gbé ń kọ́ wọn níṣe náà ni ọmọkùnrin Sheriff ní sọ pé ẹ wò ó iṣẹ́ èṣù ni ó ní ẹ ṣáà mọ́ bínú ó ní òmọ́mọ́ ó ní iṣẹ́ èṣù ni ṣùgbọ́n báyìí Ahmed Owólabí òun náà ni ipá ń ṣẹ́yọ ẹ̀jẹ̀ ń ṣẹ́yọ lára rẹ̀ kọjá sísọ kódà ìbẹ̀ nílé ìwòsàn báyìí ṣùgbọ́n ojú ọgbẹ́ ọ̀hún wọn ni ó jìn dáadáa o deep cut òun náà wọ́n pè é wọn ni ó jìn dáadáa kódà Ọlọ́run òun náà ni kókó yọ wọn ni ọjọ́ òun gangan náà ló jẹ́ pé Àlàní Múrítàlá tó jẹ́ àbúrò fún ọlọ́kadà yìí olè tó ń gbé ní agbègbè Ṣéfù Ẹlẹ́dẹ̀ ní Ìbàfò òun náà ló mọ̀ lọ fẹjọ́ sùn níléeṣẹ́ ọlọ́pàá wípé ọmọkùnrin kátẹ́gbọ̀n ń gbé lérò ní àgbẹ̀ Orange State ó ti fi ọ̀bẹ ti fi gé ọrùn ẹ̀gbọ́n òun náà náà fi kílò òfin wọ́n fi gbé èrò wọ́n fi gbé Sheriff tí ọmọkùnrin Owólabí ọ̀hún tó gbé ní ọ̀kadà àmọ́ òun náà tún jẹ́jú kí ó kí ó lágọ̀ọ́ ọlọ́pàá báyìí ó sì ń tẹ́wọ́ pẹ́ òun sọ pé iṣẹ́ èṣù òun náà ló jẹ́ kí òun hùwà láabi náà. Láti ìpínlẹ̀ Bauchi ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá mọ̀ tẹ kọ̀rọ̀wọ̀ sí ọmọkùnrin kan tó ń ti àwọn míì tó jẹ́ pé ìwà aláàbí eléyìí táwọn wù wọ́n níṣẹ́ rí ọmọkùnrin yìí ní tí òun ṣe ni pé ó fi tìpátìkúùkù ó fi bá ọmọdébìnrin kan ó fi bá a lájọṣepọ̀ yún ọmọ ọdún 12 nípínlẹ̀ Bauchi wọ́n ní ṣe rí ọmọkùnrin eléyìí tó wà lábẹ́ ọ̀hún Ibrahim Sadiq òun náà wọ́n pe orúkọ rẹ̀ ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún sì ṣẹlẹ̀ wọ́n ṣe ọmọkùnrin ẹ̀hún ló jẹ́ ọmọ 20 ọdún tó sì fipá bá ọmọdébìnrin ọmọ ọdún 12 bá lájọṣepọ̀ níjọba ìbílẹ̀ Misau ní ìpínlẹ̀ Bauchi alukoro ìyẹn kọmíṣánná àti agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Bauchi náà wọ́n ti gbọ́ sí ọ̀rọ̀ ọ̀hún o agbẹnusọ wọn Samiyu J Yusuf wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé ọjọ́ 9 oṣù kínní gan òun náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ tí wọ́n sì ń fojú Sadiq tán fi hàn dé o wọ́n ní iṣẹ́ rí ń ṣe ni ó tan ọmọ ọ̀hún lọ sínú ilé àkọ́kù kan ní ẹ̀bá abè kan tí ó sì lọ ń já dùndú ọmọ ọ̀hún ò tó lọ fipá fi gẹ̀tìlẹ̀ lára rẹ̀ wọ́n ní wọ́n á fi kélé òfin gbé o látọwọ́ àjọ NSCDC ẹ̀ṣọ́ àbọ̀rìnlàbòlú náà wọ́n ti fi kélé òfin gbé wọ́n sì dóòlà ọmọ ọ̀hún Aisha Muda wọ́n dòlà rẹ̀ lọ́wọ́ rẹ̀ ní ìjọba ìbílẹ̀ Misua níbi tó ti hùwà láabi ọ̀hún wọ́n ní yàtọ̀ sí ìyún náà àwọn míì ò náà wọ́n tún fi kélé òfin gbé tí wọ́n ń lọ bíi 7 wọ́n ní àwọn tẹ̀ ń domi àlàáfíà lóró ni ní agbègbè Toro ní ìjọba ìbílẹ̀ Toro ní ọjọ́ 24 nínú oṣù kejìlá ọdún tá a lò tán òun náà ni wọ́n ti fi kélé òfin gbé wọn wọ́n ní táwọn máa ń ṣe jù ní pé kí wọ́n máa jalè onílé kọ́ mọ̀ fọ́ ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù wọ́n ní kódà àwọn tó bá jẹ mọ́ irin àwọn òpó tó jẹ́ ti àwọn iléeṣẹ́ tí ń pín àwọn iléeṣẹ́ ìbáraẹnisọ̀rọ̀ ńṣe ni wọ́n gbé ẹ̀rọ tí wọ́n fi ń gẹ́rin o wọ́n ó gé tì kódà ilẹ̀kùn ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù yíyọ wọ́n ní gbogbo ẹ̀ òun náà ni wọ́n ṣe wọ́n ní wọ́n sì lọ tà á fáwọn aláàlú tí wọ́n á forúkọ wọn léde wọ́n ní Hasan Sodiq tó jẹ́ ọmọ ọdún 29 Mohammed Sani ọdún 22 o Jamiu Umaru ọdún 65 Sikfulu Mohammed ọmọ 30 ọdún Sani Mohammed ọmọ ọdún 52 Aliyu Manga ọmọ ọdún 52 Fandi Mohammed Maigari àti Mohammed tóun náà jẹ́ ẹni ọdún 55 òun náà ló jẹ́ kí gbogbo wọn fi kélé òfin gbé wọn tó ń tí ọmọkùnrin kọ̀rọ̀wọ̀ sí eléyìí tó fi tìpátìkúùkù bá ọmọdébìnrin lájọṣepọ̀ ní ìpínlẹ̀ Bauchi. Màá ìpín ìpéjú ní àlàáfíà tó bá ti kọjá ìpín ìpéjú yóò di bàbá ṣé ò sí nǹkan àwọn ìròyìn àgbọ́gbárímọ̀ òun kò ní jù báyìí lọ fún ti tàsìkò yìí tó bá tún di ní ìgbà míì ní kí ẹ tún máa darapọ̀ mọ́ wa lórí àkọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn fẹ́lẹ́fẹ́lẹ́ online tv ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń darapọ̀ mọ́ wa ẹ sì má gbàgbé o láti subscribe sórí ìkànnì yìí títí ìgbà tá a tún máa pàdé ire àti àánú Olúwa fún wa bẹ́ẹ̀ nìkan ọ̀kan wa gbé ó dàbọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.